ọ̀rẹ́ Tinubu pẹ̀lú Olúbàdàn yìí kí Mákindé ṣọ́ra ẹ̀ gidigidi. bá a bá ṣe ní lóore ọpẹ́ là á dá o, ẹni tá a bá ṣe lóore tí kò dúpẹ́ bí ọlọ́ṣà kẹrù ẹni lọ ni. Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà kó àwọn ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn, wọ́n sì lọ sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nílé ìjọba ní Aso Rock ní Àbújá ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ 30 oṣù keje tó ń parí lọ yìí. wọ́n ní àwọn wá kí ni o, àwọn wá kí pé ó ṣeun bí ìjọba ẹ̀ ti náwó tí wọ́n nára lórí ọ̀rọ̀ àwọn tíṣà àti àwọn ọmọléèwé tí wọ́n jí gbé ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tó sì rí pé òun ṣe é débi tí wọ́n fi rí àwọn èèyàn náà gbà padà. ọba Ládọjà ní alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́, nítorí bẹ́ẹ̀ gbogbo ọba ìpínlẹ̀ ọ̀hún ló wà lábẹ́ gẹ́gẹ́ bí alága. Orúkọ àwọn ọba náà ló sì fi lọ láti kí ààrẹ. bó sì tilẹ̀ jẹ́ pé ní irú ìkíni bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ tí ọ̀rọ̀ bá kàn ní máa ṣáájú, òun ní kó àwọn ọba lẹ́yìn. kò sí ẹni tí yóò ṣẹ̀ṣẹ̀ máa béèrè ìdí tí Olúwaṣèyí Mákindé tí í ṣe gómìnà ibẹ̀ lọ́wọ́ báyìí kò ṣe ní tẹ̀lé wọn lọ tàbí kó fọwọ́ sí irú ìrìn àjò bẹ́ẹ̀ pàápàá, nítorí àárín òun àti ìjọba àpapọ̀ kò dán mọ́rán lórí ọ̀rọ̀ yìí àti lórí àwọn ọ̀rọ̀ míì. nígbà tí òun kò bá gbà pé ojú lásán kọ́ lọ̀rọ̀ yìí, tó sì ń sọ pé ó ṣeé ṣe kó jẹ́ nítorí tí òun fẹ́ du ipò ààrẹ làwọn kan ṣe kó wàhálà náà palẹ̀ láti lè dá ìyà já òun. èyí ló ṣe jẹ́ pé ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ láti ọjọ́ yìí wá lórí ọ̀rọ̀ náà kò tí ì sọ pé ìjọba àpapọ̀ ṣeun, nítorí kò gbà pé wọ́n ṣe nǹkan kan. ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n sì tilẹ̀ múra láti dorí ọ̀rọ̀ náà kodò, tí wọ́n ń sọ pé kì í ṣe pé àwọn ológun lọ gba àwọn èèyàn náà jáde, wọn ò rẹ́síkì wọn, àwọn afẹ̀míṣòfò fúnra wọn ló fi wọ́n sílẹ̀, wọ́n rìlíìsì wọn ni. Olúbàdàn tilẹ̀ ní Àbújá tí àwọn lọ láti lọ kí ààrẹ yìí, ọ̀dọ̀ gómìnà Mákindé làwọn ti fẹ́ bẹ̀rẹ̀ kí àwọn lọ sí ọ̀dọ̀ ẹ̀ ní ọjọ́rú ìyẹn wẹ́sídẹ̀ẹ́ ìjẹta, kí àwọn tó wá sí Àbújá lọ́jọ́ kejì tí í ṣe àná, pé kí àwọn kọ́kọ́ kí i pé òun náà ṣeun o. àmọ́ kinní náà kò ṣeé ṣe, ọba náà ò sì sọ jù bẹ́ẹ̀ lọ. àmọ́ ó dàbí pé pípàdé tí àwọn ọba àti ààrẹ pàdé ní Àbújá yìí ṣe pàtàkì sí Tinubu fúnra ẹ̀, torí òun náà lo àsìkò náà láti sọ bí ọ̀rọ̀ náà ti jẹ́ gan-an fúngbà àkọ́kọ́, ìyẹn bí wọ́n ti ṣe gba àwọn tí àwọn afẹ̀míṣòfò jí gbé ní Oríire yìí sílẹ̀. Tinubu sọ fún Olúbàdàn àti àwọn ọba tó kù pé àwọn èèyàn náà béèrè owó lóòótọ́ o, wọ́n sì béèrè pé kí àwọn fi àwọn èèyàn wọn kan tí àwọn ti mú fún ìwà ọ̀daràn tí wọ́n wà ní tìmọ́lé sílẹ̀, pé lára ohun tí wọ́n ń béèrè fún nìyẹn. ṣùgbọ́n àwọn kọ̀, àwọn ò fún wọn lówó nítorí àwọn ti pinnu pé àwọn kò ní fún àwọn ọ̀daràn ajínigbé yìí ní ohunkóhun tí wọ́n bá béèrè fún. àwọn ò sì ní àjókòóso ọ̀rọ̀ kan pẹ̀lú wọn nítorí ọ̀daràn ni wọ́n ń ṣe. Tinubu wá ṣàlàyé pé nígbà tí wọ́n béèrè tí àwọn kọ̀ yẹn ni àwọn ológun jágbọ́n láti lọ́ọ́ máa kó àwọn èèyàn tiwọn náà. ibì kan làwọn náà sá ti wá, ibì kan ni wọ́n ń gbé. àwọn kan náà sì ni àwọn èèyàn tàwọn náà tí wọ́n níyàwó tí wọ́n lọ́mọ. nígbà tí àwọn sì bẹ̀rẹ̀ sí kó àwọn èèyàn wọn ní àwọn náà bẹ̀rẹ̀ sí ju ọwọ́ sílẹ̀ tí wọ́n sì ń wá ọ̀nà láti sá lọ. Tinubu ní síbẹ̀ àwọn ọmọ ológun Nàìjíríà kò jẹ́ kí wọ́n sá lọ. wọ́n gbá àwọn kan mú nínú wọn, wọ́n sì rẹ́yìn àwọn tí wọ́n dojú ìjà kọ àwọn ọmọ ogun fúnra wọn. Tinubu wá ní ṣùgbọ́n gbogbo kinní yìí ò ní ṣeé ṣe o tí kò bá sí àtìlẹ́yìn àti ìfọwọ́sowọ́pọ̀ tí àwọn èèyàn agbègbè náà àti àwọn ará ìpínlẹ̀ ọ̀hún ṣe, pé ohun tí òun ṣe fẹ́ lo àsìkò náà láti dúpẹ́ lọ́wọ́ àwọn ọba tó wá nìyí, kí òun sì rán wọn sáwọn èèyàn wọn nílé pé àwọn náà ṣeun torí yìnyínyìnyín ní jẹ́kẹ́ni ṣèmí. ẹni tí wọ́n ṣe lóore ẹgbẹ̀fà tí kò dúpẹ́ yóò bẹ́gi dínà oore gbèje. kí ààrẹ tó sọ eléyìí ni Olúbàdàn ti sọ fún un pé àwọn mọrírì ohun tó ṣe gan-an ni o, torí ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí ni yóò lò láti fi yí ètò ìjagun àwọn afẹ̀míṣòfò padà ní Nàìjíríà. ó ní nítorí ẹ̀ ní gbogbo ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe dìde pé kí àwọn kí gómìnà kí àwọn sì wá kí ààrẹ àwọn. àwọn ọba tó bá Olúbàdàn lọ ní Olúgbọ́n ilé Igbọ́n, ọba Francis Alao, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí ààrẹ àgọ́ ẹ̀sọ̀tọ̀ lórí ṣojú fún, Àsẹ́yìn ilẹ̀ Sẹ́yìn ọba Ṣẹ̀fíù Ọláwálé Oyèbọ́lá, Onígbẹ́tì Ìgbẹ́tì ọba Abíóyè Bàṣírù Ọlálékan, Balógun ilẹ̀ Ìbàdàn ọba Tajudeen Ajíbọ́lá,
àti òsì ilẹ̀ Ìbàdàn ọba Kọ́lá Abíọ́dún Dáìsí. Àwọn ọba yìí tí wọ́n ṣojú àwọn gbogbo ọba láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí Olúbàdàn sì ń gbẹnu wọn sọ̀rọ̀ sọ pé kéèyàn dúpẹ́ lọ́wọ́ àtẹlẹsẹ̀ tó gbé gbogbo ara dúró ni o. Bí àwọn ti ń dúpẹ́ lọ́wọ́ Tinubu yìí náà làwọn ń dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ogun Nàìjíríà gbogbo pé ohun tí wọ́n ṣe náà jẹ́ ìyàlẹ́nu fáwọn. Àwọn sì mọ̀ pé wọ́n lè ṣe jù bẹ́ẹ̀ lọ níbikíbi àti nígbàkigbà. Ọba Aládọjà ní ohun tí àwọn ṣe ń dúpẹ́ àdúùdú tán yìí ni pé kò sí ahoro kan ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ tí òjòjù ọ̀rọ̀ náà kò mú. Bó sì tilẹ̀ jẹ́ pé àwọn mọ̀ pé àwọn ológun wọ̀nyí kápá kinní náà, ìgbà kan wà tí ìrètí àwọn fẹ́ pin. Pàápàá nígbà tí àwọn èèyàn náà ti lò kọjá oṣù kan, tí oṣù kan àbọ̀ tún kọjá, kinní náà di jìnnìjìnnì sáwọn lára pé ǹjẹ́ àwọn yóò rí àwọn èèyàn yìí gbà padà láàyè báyìí bí? Àgàgà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí bẹ́ àwọn tí wọ́n jí gbé náà lórí. Ọba náà ní ìyà gidi gbọ́dọ̀ jẹ àwọn afẹ̀míṣòfò yìí kí ìjọba má jẹ́ kí wọ́n rí mú mímọ́. Ọgbọ́n tí wọ́n lò ní Ọ̀yọ́ yìí kí wọ́n tún lò káàkiri ibi gbogbo tí àwọn afẹ̀míṣòfò bá ti ń ni wọ́n lára lórílẹ̀‐èdè wa. Tinubu sì fèsì pé bẹ́ẹ̀ ni òun yóò jíṣẹ́ àwọn ọba náà fáwọn ológun gbogbo láti orí àwọn aṣáájú wọn títí dórí àwọn ọmọ ẹ̀yìn kí wọ́n lè mọ̀ pé àwọn tí wọ́n ṣiṣẹ́ ìlú fún ní Oríire mọ rírì ohun tí wọ́n ṣe. Àti pé ní ti àwọn afẹ̀míṣòfò tí wọ́n mú kò sí èyí tí yóò lọ láì jìyà, ìjìyà wọn yóò sì le gan-an. Ó sì dàbí pé ọ̀rọ̀ náà ti ń ṣẹ o nítorí àwọn afẹ̀míṣòfò tí wọ́n mú fún ọ̀rọ̀ ìjínigbé Oríire yìí wọ́n ti tún dá wọn padà sílé ẹjọ́ o. Ṣé gbogbo aráàlú ló pariwo nígbà tí adájọ́ ilé ẹjọ́ gíga Àbújá méjì, adájọ́ Emeka Nwite àti adájọ́ Salim Ibrahim dájọ́ ẹ̀wọ̀n gbére fáwọn afẹ̀míṣòfò wọ̀nyí? Ní 20 oṣù keje yìí ni adájọ́ Nwite dájọ́ fún Mahmood Usman Muhammadi, ẹni tí wọ́n ń pè ní Abubara tàbí Mahmood Mokhtari, tó sì máa ń pe ara ẹ̀ ní Emaya Ansaru, ìyẹn ẹgbẹ́ àwọn afẹ̀míṣòfò, òun àti igbákejì ẹ̀ Abubakar Abbas, ẹni tí wọ́n tún ń pè ní Isa Adamu tàbí Mahamudu Alingiri tàbí Malam Mahamuda. Ẹ̀sùn ìjínigbé, ìfẹ̀míṣòfò, ìpànìyàn ni wọ́n torí ẹ̀ mú wọn nígbà náà tí adájọ́ Nwite sì dájọ́ ẹ̀wọ̀n gbére fún wọn. Àwọn méjì yìí ní àwọn afẹ̀míṣòfò ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ yìí ní àfi kí ìjọba àpapọ̀ tú wọn sílẹ̀, pé tí wọn ò bá fi wọ́n sílẹ̀ wọn yóò pa àwọn ọmọléèwé àti tíṣà tí àwọn jí kó ní Oríire yìí ni. Ṣùgbọ́n tí Tinubu ní àwọn mọ̀ọ́mọ̀ àwọn ò dá wọn lóhùn ni, kàkà kí wọ́n sì dá wọn lóhùn ni wọ́n fi sọ wọ́n sí ẹ̀wọ̀n gbére. Bí ìyẹn ti lọ nígbà tó tún di ọjọ́ 23 oṣù keje yìí, ìyẹn lọ́sẹ̀ tó kọjá yìí ni o, adájọ́ Salim dá àwọn 3 tí wọ́n rí mú fún ọ̀rọ̀ Oríire yìí lẹ́bi, ó sì sọ wọ́n sẹ́wọ̀n gbére. Ìyẹn Abdulrasaq Umaru tí wọ́n ń pè ní Abu Khalifa tàbí Abu Khalid, Yunusa Musa tí wọ́n tún máa ń pè ní Yunusa bin Musa, àti Shamsu Adamu Sani tí wọ́n ń pè ní Shamsu Iksar. Àwọn yìí ni wọ́n jù sí ẹ̀wọ̀n gbére lọ́sẹ̀ tó kọjá lórí ọ̀rọ̀ ìjínigbé àti ìfẹ̀míṣòfò Oríire. Ṣùgbọ́n kinní náà bí àwọn aráàlú nínú gan-an. Kálukú ló sì ń béèrè ìdí tí wọn yóò fi sọ àwọn èèyàn tó ṣe aburú tó báyìí sẹ́wọ̀n gbére. Kí ni apààyàn, afẹ̀míṣòfò yóò máa wá nínú ẹ̀wọ̀n tí yóò máa jẹun ìjọba, tí yóò sì máa gbé ìgbé ayé rere títí tí ìjọba kan yóò fi dé tí yóò ní kí wọ́n fi í sílẹ̀ kí wọ́n jẹ́ kí wọ́n máa lọ, tí wọn yóò sì padà sídìí iṣẹ́ ìfẹ̀míṣòfò wọn. Bóyá ni kò sì jẹ́ ariwo aráàlú yìí ló jẹ́ kíjọba dá sọ̀rọ̀ náà kí wọ́n sì tún kó àwọn márààrún náà padà síwájú adájọ́ Salim. Àwọn DSS ló tún kó wọn lọ níjẹta òde, ìyẹn lọ́jọ́ tí àwọn Olúbàdàn ti ń palẹ̀ mọ́ láti wá sọ́dọ̀ Tinubu. Ohun tó yàtọ̀ nínú eléyìí ni pé ẹ̀sùn ìpànìyàn lọ́nà aburú, ìfẹ̀míṣòfò tààrà ni wọ́n fi kan àwọn márààrún báyìí. Wọ́n ní wọ́n bẹ́ tíṣà ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ Michael Oyedokun àti John Ọlálẹ́yẹ lórí. Bẹ́ẹ̀ ni wọ́n pajú ẹ̀ ládé yanjú náà sílé ìwé wọn nígbà tí wọ́n fẹ́ jí àwọn tíṣà àtàwọn ọmọléèwé náà kó. Ẹ̀sùn eléyìí kò ní kọ́nu kọ́kọ̀kan nínú. Ẹ̀sùn ìpànìyàn lọ́nà aburú, ìfẹ̀míṣòfò tààrà ni. Ó sì ṣeé ṣe kó jẹ́ ohun tí Tinubu ṣe sọ fáwọn Olúbàdàn pé àwọn afẹ̀míṣòfò náà yóò jìyà tó bá tọ́ sí wọn nìyẹn. Bí kì í bá ṣe pé Olúbàdàn Ládọjà sọ lọ́dọ̀ ààrẹ pé gómìnà Mákindé làwọn kọ́kọ́ fẹ́ rí, tí kinní náà kò sì ṣeé ṣe mọ́, àwọn èèyàn yóò máa sọ pé ìpàdé àwọn ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí pẹ̀lú ààrẹ ibà ti dáa jù ká ní gómìnà Mákindé wà pẹ̀lú wọn ni. Ṣùgbọ́n bí Ládọjà ti wí yìí,
àwọn èèyàn yóò mọ̀ pé kì í ṣe pé Mákindé kò gbọ́ o, ó kàn jẹ́ ẹni tó sùn láàjí, ẹnìkan kì í jí apilọrọ. Bí gbogbo ayé sì yí padà, bí wọn ó ti ṣe nǹkan tèmi kò yí padà o. Ó ṣeé ṣe kó jẹ́ bí Mákindé yóò ti ṣe tirẹ̀ ló ń ṣe náà yẹn. Àmọ́ ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń sọ pé Mákindé gbọ́dọ̀ ṣọ́ra o, kó sì fi ti ọmọlúàbí kún gbogbo ohun tó bá ń ṣe. Ìdí ni pé tó bá di lọ́la kan tó bá dágbáwó, ọ̀dọ̀ irú àwọn Olúbàdàn yìí náà ni yóò sá padà sí. Tó bá sì ti fìbínú tàbí agídí já ilẹ̀kùn ẹnu ọ̀nà àbáwọlé nígbà tó ń jáde lọ, bí àwọn aráalé bá tún lẹ̀kùn ṣe tí wọ́n fi kọ́kọ́rọ́ míì sí, ìta ni yóò máa gbé o. Àfi bó bá sì jẹ́ bí òun ti ń rò ó pé òun lòun yóò wọlé ìbò 2027 yìí tí òun yóò sì di ààrẹ, pé bẹ́ẹ̀ náà lórí. Ṣé lónìí yìí ni yóò bẹ̀rẹ̀ kàmpéènì ẹ̀, ìyẹn ọjọ́ Ẹtì ọjọ́ 29 oṣù keje 2026, kàmpéènì láti du ipò ààrẹ Nàìjíríà. Àwọn èèyàn sì ń dúró de ohun tí yóò sọ o, bóyá yóò ní Yorùbá ló kàn ni, tàbí yóò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló kàn ni, tàbí pé Ìbàdàn ló kàn ni, tàbí pé òun ní májíìkì kan tí òun fẹ́ fi ṣèjọba yìí ju tàwọn tí wọ́n wà níbẹ̀ báyìí lọ. Gbogbo ayé ń retí ohun tí yóò sọ. Àmọ́ èyí tó wù kó tilẹ̀ jẹ́, bí Mákindé yóò wọlé ìbò tí yóò di ààrẹ tàbí kò ní wọlé, àfi kó rí i pé òun kò tẹ aṣọ àgbà mọ́lẹ̀ níbì kan o, torí ọmọdé tó bú ìrókò tó bojú wẹ̀yìn, ọjọ́ kọ́ lolúwere ń pa ni o. Ọláìwọlá Alága ló ń yẹ àbẹ̀wò ẹṣẹ́ adúpẹ́ tí àwọn ọba Ọ̀yọ́ ṣe sí Tinubu yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú ìpalẹ̀mọ́ òpin ọ̀sẹ̀ yìí o.